bóyá mo ń parọ́, bóyá mo exaggerate, or bóyá mo ní ẹ bá mi kẹ́dùn, tàbí ó ń jábọ́ nǹkan tó ti sun ẹkún yẹn, tó ti wò wípé báwo lọ̀rọ̀ yìí, ibo ló máa yọrí sí. But kó tó di pé mo máa wá gbé yẹn wá, torí ẹni tí nǹkan yìí ṣẹlẹ̀ sí, kò ń ṣe wípé bóyá ẹni tí mo mọ̀ èèyàn mi gangan ni. Mo ti lọ sí Nàìjíríà lẹ́ẹ̀mejì tá ti jọ lọ. Mo ti lọ sí party kankan tó jẹ́ pé òun àti àwọn boys ẹgbẹ́ àwọn náà guide mi lọ sí party yẹn. Ṣó ti yé yín sìn, kẹ́ lè mọ̀ wípé ẹni tí mo mọ̀ dáadáa bí iṣan ọrùn nínú àwọn èèyàn wa, wípé báwo la fẹ́ bọ́ nínú oko ẹrú, òun nìkan yìí ló ṣẹlẹ̀ sí. But ká tó wọnú ẹ̀, kẹ́ wá wo nǹkan tí Nàìjíríà tó fẹ́ máa try láti ṣe ká tó wọnú ilé. Nǹkan tó bá jọ nǹkan, òun la fi ń wé nǹkan. Ẹ jẹ́ ká ṣe cup of tea, gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe, àti cup of coffee. Ẹ fìdílé nǹkan, or kẹ́ wá nǹkan fìdílé. Let's go there. Mi nígbà wà lákòókò. God bless you. My name is Timothy Abiodun Olatokunbo Tubiyele. I followed the demonstrations. Some turned riotous. Some of the demonstrators were arrested. I learned they are now being charged for treason. I have to be honest. I am yet to see the charge sheet. But I had a top functionary of the present government address the world that demonstrators tried to overthrow the government of the land, and that they should wait for a change, wait for the next elections. I had on a video a top lawyer, I think he's acting for the government. He said that demonstrators are being sponsored by foreign interests. I believe these demonstrators are being tried for treason just to deter other Nigerians from demonstrating. Demonstrators claimed that they were demonstrating against hunger in the land, which is real to many Nigerians. They claim that they were demonstrating against bad governance. When and how can demonstration against bad governance and hunger in the land turn to treason? I am pleading with the Honorable Attorney General, Chief Lateef Fagbemi. I have never met Chief Lateef Fagbemi in person. I've seen him at a distance in a party, but I've never met him in person. I was told that he was called to the Nigerian bar in 1985. In 1985, I was a junior lecturer at the Nigerian Law School, Victoria Island. I can't remember Chief Lateef Fagbemi as my student, but I can remember some of my students who were his mates. I remember Honorable Ogala, Babatunde Ogala, SAN. He was my student. I remember Chief Femi Fani-Kayode. He was my student. I taught Chief Femi Fani-Kayode Nigerian legal system. I taught lawyers who trained in foreign university. I remember Niyi Owolade, former Deputy Speaker, Osun State House of Assembly, former Commissioner for Health, Osun State, former Attorney General, Osun State. I remember Bola Ladna, the daughter of the law legend, Harry Ladna, who is now the managing director of one of the foremost banks in Nigeria. Ruth Banam. No, there's this other lady. Two of them
studied abroad, they were newscasters on TV. That's almost 40 years ago. I've forgotten their names. So, Chief Lateef Fagbemi, I was called to the bar in 1980. I'm your senior at the bar. I am pleading with you as your senior. I am pleading with you as your teacher. Please, if it is true, I will be happy if you deny all that I've said. Withdraw these charges. Demonstration is not treason. Don't keep these children. Don't keep them in the cell. They'll probably be there for another 2, 3, 4, 5 months, even 1 year, because all you want to achieve, this government wants to achieve, is to deter demonstration. Then after some time, the charges will be withdrawn. Show mercy. You are a member of a honorable society. Don't play the weak. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé àkóbójú ọjọ́ ṣeré. Àwọn tó lọ fún rally nìyẹn. Àwọn tó lọ fún protest, òun ni bàbá yìí ló ń sọ̀rọ̀ lé lórí not rally. Ẹ wo nǹkan tí ìjọba Bọ́lá Ahmed Tinubu, ẹ wo nǹkan tó ń ṣe. Àwọn tó tún gbé kinní tọ́wọ́ kọ́, wọ́n kó àwọn kan lÉkòó. Wọ́n kó àwọn kan ní Ìwòrò ní Èkó o. Wọ́n kó àwọn kan láwọn ibì kan o. A sọ̀rọ̀ àwọn tó lọ gbé flag ìlú bòmíì o, àwọn yẹn tú ọ̀tọ̀ o. Ẹ wá wo nǹkan tíjọba Bọ́lá Ahmed Tinubu àwọn ló kàn. Pẹ̀lú àwọn tó wà ní abẹ́ umbrella Bọ́lá Ahmed Tinubu. Kó wá sọ wípé ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ Bọ́lá Ahmed Tinubu ká tiẹ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà. President ní Abuja ló wà. Ẹ wá jẹ́ ká wá lọ sí èyí tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ títí wa nígbà tí àwọn Fúlàní wà ń bẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo tí ń ṣẹlẹ̀ di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ǹjẹ́ rí anywhere tó jẹ́ wípé kéèsì Fúlàní ó ń lọ lọ́wọ́lọ́wọ́? Ṣé rí nínú pépà wípé òkè o, ẹni tó pa Dr. whatever ní Ìbàràpá, ṣé wọ́n ti ṣẹjọ́ ẹ̀? Ẹni tó pa woman kan tó ló nílé epo, ẹni tó pa bọ̀bọ́ kan bóyá bíi 3 months ago tó ní ó lọ report, ó lọ fẹjọ́ sùn wọ́n ní Gara or whatever, bọ̀bọ́ yẹn dẹ̀ yíṣẹ́ padà, wọ́n gún pa. Ṣìnjá tí ẹ rí any report, ẹ bá mi fi sínú comment section. Ọmọ Yorùbá, ibo lọ̀rọ̀ wa, ibo ló wá já sí báyìí táwọn ẹlòmíì dẹ̀ ń sun ẹkún. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí sí àwọn tó ń ṣì ń sun ẹkún wípé wọ́n fẹ́ la Nàìjíríà, ẹ gbọ́dọ̀ la Nàìjíríà torí wípé mo lẹ́bí ń bẹ̀, torí wípé mo lára ń bẹ̀. Ó máa ṣẹlẹ̀ tí ẹ bá ronúpìwàdà. Àwọn nǹkan yìí máa ṣẹlẹ̀ sí yín. Á ṣẹlẹ̀ sí àwọn tẹ́sọ́ pé ẹni ń bẹ̀ yẹn. Ẹni tó bá sì nígbàgbọ́ nínú wọn Nàìjíríà máa ṣẹlẹ̀ sí ẹ, yálà ọjọ́ ọmọdé yálà àgbà. Èpè kọ́. Torí àfẹnuwa àfi ṣe ẹyọ kan, nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó wà níjọba yìí nìyẹn. Tó lórí wípé minority ni àwa tá a sọ wípé ẹ jẹ́ ká lọ ìyà yìí pọ̀. Àwọn tó ń fẹ́ fowó pa lẹ́nu mọ́, wọ́n ti fi pa wọ́n lẹ́nu mọ́. Àwọn ẹlòmíì ti gbowó, ìtìjú ò lè jẹ́ kán jáde mọ́ ìpọ̀rọ̀ Yorùbá nation tó rán rí pé àwọn ti jẹ èèwọ̀ àti padà wá òyezì mọ́. Ẹ wo nǹkan tó ń ṣe fún wa. Ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí ẹni tí mo sọ wípé ẹni mímọ̀ mi. Táìmù yẹn ò sí mọ́. Bọ̀ kí n tó wọnú ẹ̀, ẹ jẹ́ kí n sáré, ẹ tẹ̀ jẹ́ kí n àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa. Ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé tí mo mọ̀ yìí wá kí n tó wá gbé yẹn wá. Short. Màá gbé yẹn wá lẹ́yìn eléyìí. Ìwọ tó ò bá wò tán, o miss a lot. Because nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tí mo fẹ́ gbé wá yìí. Irú àwọn tá à ń sọ yẹn tán láwọn èyí nígbàgbọ́ nínú wọn Nàìjíríà. Irú nǹkan báyìí
bó bá jọmọ ló fi bẹ́ẹ̀ ni á ṣẹlẹ̀ sí, bó jẹ́ ìyàwó ni ó ì máa ṣẹlẹ̀ sí, bó jẹ́ ọkọ ni ó ì máa ṣẹlẹ̀ sí, tá à lè fẹnu kò torí pé ẹ̀yin wà nílẹ̀ tó lọ́ràá. Gbogbo ìlú òyìnbó kò sí èyí tó jẹ́ wípé pẹ̀lú rọ̀rùn náà fún wọn, oníkálukú wọn náà fight fún ni. Bọ̀ ẹ̀yin torí pé most wa a wà nílùú ìbára ti rọ̀ yẹn dé náà ọ̀fẹ́ bẹ́ẹ̀ tẹ̀ ń sanwó iná bọ̀ ọ̀fẹ́ bí ọ̀fẹ́ náà ló bá dé because tó bá yẹ kán fún wa ní Nàìjíríà tá dẹ̀ ń sanwó ẹ̀ ní bí ìgbà tó bọ́ fẹ́ dé náà ni. Ilé ayé tẹ̀ ń gbé ń bí àwọn tẹ máa ṣe $100 fún £100 sí tó máa rí yín bí babaláyé tó máa ṣe ráńtà kàdédè fún yín yẹn ó tẹ́ yín lọ́rùn rather than wípé ká jọ sọ wípé a ní nǹkan yìí kò dáa kò rí bẹ́ẹ̀ níbi tá a wà yìí bọ̀ ẹ̀yin rẹ́dì láti lè lọ mú $5,000 £5,000 kẹ́ fi lọ dá business kékeré kó wá máa wò yín bí rákàdédè kí ọmọ tó kàwé tó gboyè rẹpẹtẹ kó máa ṣe rákàdédè fún wọn tó jẹ́ pé ò lè fìdí ìgò ká ò lè fi kọ zero ò lè fi kọ orúkọ ẹ tó ti wá sílùú òyìnbó tó lóun ti gbógo fọlẹ̀ àti wá sọ̀rọ̀ síta wípé òkè support àwọn tó ń ṣe ẹ tún láwọn tó ń ṣe yẹn ẹ lórí wọn ò pé òkè reason torí wọn ò fi pé yẹn kí ni yàtọ̀ ṣé yàtọ̀ tí wá wà nílùú tẹ sọ wípé wọn gbọ́dọ̀ mẹ́nu lọ́ba yín gbogbo ẹ̀yin tẹ́ nírú gbàgbé kò sígbà tí Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí yín náà ṣé ti gbogbo nǹkan tí pòfẹ́sọ̀ yìí ṣe gbọ́ nǹkan tó sọ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ṣe ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ sọmọ wa mo mọ̀ ẹ́ pọ̀pọ̀lọpọ̀ wa ẹ lè ti gbọ́ bọ̀ àwọn tó ń ti gbọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. tó yẹ kí mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé pàápàá jùlọ àwa ọmọ ọkọ Yorùbá mo kí wa púpọ̀. Àwọn ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó yẹ kí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́ tó yẹ kẹ́ ẹ wá nǹkan ṣe sí tó sì dá mi lójú pé bí tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ni ó fẹ́ sábà wọ́pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Gbàmígbàmí là ń gbà ẹnìkan yìí gbà mí ìsẹ̀mí èrò èyí ó fẹ́ jẹ́ bí ìgbà àkọ́kọ́ tí wọ́n bọ̀ sórí ayélujára báyìí láti máa ké gbàjarè bó tilẹ̀ jẹ́ pé agbóhùnsáfẹ́fẹ́ ni mí ní iléeṣẹ́ rédíò ṣùgbọ́n láti bọ́ sórí ayélujára báyìí èyí fẹ́ jẹ́ bí àkọ́kọ́ mi. Wọ́n ní kò hún ni ń dòye ká ni o tó ṣe bí òwe. Èmi ò mọ̀gbà tí ìjọba Nàìjíríà tí wọ́n fòfin de pé kálukú ò lè ṣẹ̀sìn tó bá wù mọ́ torí àrígbónú ròyìn àkà ní pépà pé ìjọba Nàìjíríà wọ́n ti fòfin de kí kálukú ṣẹ̀sìn tó bá wù. Àmọ́ èyí tó ṣẹlẹ̀ ni ó jẹ́ kàyéfì fún wa tá a fi ń wò pé àsọ yẹ kó rí bẹ́ẹ̀. Ìyá wa kan tó jẹ́ olóòṣà Ọ̀ṣun nílùú rẹ̀ Ṣàpà níbi tí ọba kábíyèsí ọba Moses Ọláyíwọlá Ajíbóyè tí wọ́n ti ń sọ lórí ìyá Ọlọ́ṣun wà ń bẹ̀ ìyá Ọlọ́ṣun kan wà ń bẹ̀. Ọdọọdún ní ìyá yìí máa ń sọdún Ọ̀ṣun ẹ̀ ọdọọdún ní í ṣe àti ń ṣe kì í sọdún méje mẹ́jọ tí kábíyèsí náà máa gbogbo èèyàn lọ́mọ pé Ọlọ́ṣun níbi tí í ṣe lọ́dọọdún nù. tó ìyá yìí lọ fẹ́ sọdún Ọ̀ṣun ẹ̀ ní ọjọ́ Monday 16 lọ fẹ́ sọdún Ọ̀ṣun yẹn ó sì dájọ́ fún Talára Tajírò pé ẹ wá bá ń sọdún Ọ̀ṣun o. Lára àwọn tó pè ńlá wa náà wà pé ẹ wá bá ń ṣe ọdún Ọ̀ṣun láti ṣàpọ́nlé kábíyèsí ọba rẹ̀ Ṣàpà torí pé ìran ọmọ aládé nàwa àìrọba àfin àwa mọ iyì ọba. Àrán èèyàn lọ́dọ̀ rẹ̀ Ṣàpà àwọn tí mo rán lọ àwọn àgbààgbà tí mo rán lọ wọn ó tó bí márùn àbí mẹ́fà tí n bá rántí láwọn àgbààgbà pé ẹ lọ́dọ̀ kábíyèsí o Ààrẹ Ṣàpà torí bẹ́ẹ̀ làwa á sí ẹ lọ́dọ̀ kábíyèsí Ààrẹ Ṣàpà o. Ìyá Ọlọ́ṣun ọ̀sọ̀ọdún Ọ̀ṣun o ó sì pèrò láti wá bóun ṣàjọyọ̀. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Bàbá mọ̀ bí a mowó wọ́n mọ̀ bí a mọ̀ pàápàá jùlọ àwa ọmọ ọkọ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá
káàkiri gbogbo àgbáyé pàápàá jùlọ àwa ọmọ ọkọ Yorùbá mo kí wa púpọ̀. Àwọn ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó yẹ kí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́ tó yẹ kẹ́ àwọn gbúrò pé wọ́n láwọn kan fẹ́ gbàgbé division of police níbẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti kọ́ ọlọ́pàá ni wọ́n donate ọmọ ọlọ́pàá jọ sí ìlú rẹ̀ sápà. Kí ni ẹ ń wá ń sáwọn náà káyé fi pé kí ló le tó yìí, kí ló ṣẹlẹ̀ àti pé àwọn èèyàn wa tí wọ́n mú yìí kí ló dé. wọ́n sọ pé àwọn gbúrò pé wọ́n láwọn kan fẹ́ gbàgbéjọ àwọn adàlúrú, wọ́n fẹ́ àwọn adìtẹ̀gbàjọba tí ọ̀tí ẹ̀ jọra wọn rárá lọ́dún kìí ṣe ọdún gángan ọdún kọ̀ọ̀la. kí ló ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ yóò kanra wọn. Eré ni àwàdà a pè ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó di pé ńlá àrónú. Eré ni àwàdà ni. Ntọ́wá tiẹ̀ jẹ́ ìtọ́ bà mí lọ́kàn jẹ́ pátápátá tí ọbọ̀ jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Ìyá Ọlọ́sùn yìí gangan tí ó sọdún Ọ̀ṣun yìí. Àwa gbọ́ pé kábíyèsí Ààrẹ Sápá gan ló tiẹ̀ pé kó wá láàfin. Bàbá sì pé àwọn agbófinró wọn sì mú láàfin náà. Kíni yẹn ò wá yé mi. Èmi tiẹ̀ ń rò pé àbáwọn ẹni yìí ti lẹ́sẹ̀ kan lẹ̀. Torí àwọn tí wọ́n lọ mú ní bí mo ti bí wọ́n ní pé àbí ṣé ẹ lọ ṣèwádìí lọ́dọ̀ àwọn ọlọ́dẹ ìlú àtàwọn olóyè ìlú pé ṣé wọ́n lẹ́sẹ̀ kan lẹ̀ kan ti tẹ́lẹ̀ torí àbí kí ni wọ́n ní wọn kò dájú pé wọ́n lẹ́sẹ̀ kan pàtó lẹ̀. Wọn ò lẹ́sẹ̀ kan pàtó lẹ̀. Àti ṣé wàá máa ń mú yàn gbọ́ ọ̀fẹ́ sọdún kò sáà tí ìyè wa tó. Nígbà ó dijọ́ kejì níjọ́ Monday gan-an lọ́ní on 16 gan jọ́ ẹ̀sẹ̀ sọdún àwọn agbófinró wa tọ́pọ̀ sí. Kí ni yóò yé wa, kí ni ìrù wa lójú, kí ló ṣẹlẹ̀ tó yìí. Àṣà ni láti báwọn èèyàn wa sọ̀rọ̀ pé kálukú oníṣòro. Làwa ń gbọ́ pé wọ́n ní àwọn tí ń ṣe Yorùbá nation tí wọ́n bá ti rí wọn wọ́n máa kó wọn. Tí ń ṣe Yorùbá nation bíi bò. Kí ni èèyàn ní ṣe pẹ̀lú kí ni àwọn tí ń ṣe Yorùbá nation ní ṣe pẹ̀lú ẹnìkan fẹ́ sọdún Ọ̀ṣun. Wọ́n ní àwọn tí wọ́n wá kí ọ̀dà ẹ jẹ́ ká máa wòye bọ̀. A wá rí i pé lóòótọ́ èrò tí wọ́n ń ṣe nìyẹn. Torí pé lẹ́yìn ìgbà tí wọ́n ti mú èèyàn wa bíi méjì ń bẹ̀ wọ́n ẹnìkan tí tó ń lo oko láàárọ̀ ọjọ́ tí wọ́n ní wọ́n tọ́ka sí pé ó dàbí epo náà ó dàbí èpè tí wọn ò rárí dájú ẹ̀ gan o wọ́n lọ́ dàbí epo náà wà nínú ẹgbẹ́ Yorùbá wọ́n lọ mú wọ́n tó mọ̀ náà. Kọ̀pẹ́ ẹ̀ ni mò ń gbọ́ fún ìfẹ́ pé wọ́n ní èmi o kémi ò ya fóònù o torí pé wọ́n ní èmi ọ̀gbà pọ̀gọ́ ọlọ́pàá Nàìjíríà lè wí bẹ́ẹ̀ o èmi ọ̀gbà pé wọ́n ní wọ́n sọ pọ̀gọ́ ọlọ́pàá Nàìjíríà ní kí wọ́n máa gbé mi bọ̀ tí wọ́n bá ti rí mi pé èmi lọ̀gá àti àwọn ní coordinator Yorùbá Nation l'Ógbómọ̀ṣọ́ èmi ní ọmọ Sunday Igboho tí wọ́n bá ti rí mi kí wọ́n máa gbé mi bọ̀ ní Àbújá èmi ọ̀gbà bí ìgbà tí wọ́n parọ́ mọ́ yàn ni lójú tèmi ọ̀rọ̀ yìí àbó mi ọ̀dà ńgbà tá a bá wọn ọ̀gá wa sọ̀rọ̀ kí ni ká sí wọn dàda ẹ mọ́jà o àlọ́ àpè lọ́ọ̀yà ẹ bá ní yọjú sí area commander kí ni ó tó ṣẹlẹ̀ area commander ní agbára wọn kọ̀ọ̀ka commissioner of police ló pé àwọn búrò pé àwọn intelligent kan sọ fáwọn pé àwọn kan fẹ́ dà lóru kí ni tí ọ̀jọ̀ra wọn tí ẹ wà fẹ́ ńgbà tá a ṣe rally Yorùbá Nation l'Ógbómọ̀ṣọ́ tá a ṣe rally Yorùbá Nation ọjọ́ méjì là á fi ṣe rally Yorùbá Nation gbogbo ayé lọ́gbọ́ ọ̀run mọ́ èrò pítímú ní èmi mo lọ bẹ̀rẹ̀ àkọ́mọ̀ndà pé a ṣe rally Yorùbá Nation l'Ógbómọ̀ṣọ́ yìí a sì ṣe kò sí kankan tó ṣẹlẹ̀ kódà àwọn ọlọ́pàá ọba wa jà wọ́n tún kó àwọn ẹ̀ṣọ́ aláàbò tẹ̀lé wa ni pé wọ́n máa ṣọ́ wa pé wàhálà ọmọ sì ká má jọ sí wàhálà nígbà náà tá à ń ṣe rally Yorùbá Nation káàkiri gbogbo ọlọ́pàá wo ló mú wa agbófinró wo ló takò wá nígbà tá a jà tá a bá dúkìá jẹ tá a tẹ ẹ bá ti kíyèsí gbogbo àwọn tí ń ṣe Yorùbá Nation tọjọ́ mọ bàbá Prophet Banji Akintoye tọjọ́ mọ Sunday Igboho àìsè lébi ya gbogbo ara ní sí ọwọ́ lọ kálukú àìsè lórí ibú àìsè olùsí èèyàn
ẹ lè rí jàǹdùkú ní wa láíláí ẹni tẹ́ bá rí tí ń ṣe jàǹdùkú tí ń parí lọ́mọ Yorùbá nation èmi àmọ́ sọ fáwọn ọlọ́pàá pé ẹ mú èmi ti sọ́rí ẹni tẹ́ bá ti lọ́mọ Yorùbá nation tó bá pẹ́ra lọ́mọ Yorùbá nation tí ń ṣe jàǹdùkú tí ń dà lóru àbí ń jàjà gáràjì kankan kì í ṣe ọmọ wa torí pé ipa abẹ́rẹ́ ìlòkùn ọ̀tọ̀ ọ̀nà táwọn àbọ̀ wa láàlẹ̀ làwa ń tọ́ tíya kí ni ńgbà àwa àṣírálè tó ti ẹ̀mí lẹ̀ tó mèlú mú wa àjọ ń gbèlú àjọ ń lọ àjọ ń bọ̀ ìbò àwọn agbófinró yìí mọ̀ pé à ń ṣe Yorùbá ni wọ́n mọ̀ mí pé mi ní coordinator Yorùbá nation l'Ógbómọ̀ṣọ́ lóòótọ́ wọ́n ti mọ̀ tipẹ́tipẹ́ a sì já àgúnra wa kò sí nǹkan kan àtọ́lọ́rẹ̀ nínú wọn tí àjọ pé wọ́n mọ̀ ó ṣe wá jẹ́ pé nísìnyí wọn ni wọ́n sọ pé ẹ mọ̀ wá ọmọ Yorùbá àwọn tó tiẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn gan tó ti ṣẹlẹ̀ tó yẹ ká bínú ká faraya gẹ́gẹ́ bí ọmọkọ àbínú ká fi sùúrù tó gbogbo ayé ló ṣàgbọ́ pé bàbá wa kan bẹ tó wá láti ìlú Amẹ́ríkà tó ti ṣiṣẹ́ tó rówó tó kó wálé pé kó wọn wá dálé iṣẹ́ ńlẹ̀ kó àwọn ọmọ ìlú wọn kó àwọn náà gbádùn kálukú níṣẹ́ lọ gbogbo ara ṣàgbọ́ pé àwọn Fúlàní pa àkókò sọ̀rọ̀ ń gbà kì í jẹ́ pé àmọ́ tó yẹ ká sí àtọ̀rọ̀ àdáálẹ̀ gbogbo ayé ló gbọ́ nígbà tí wọ́n pa pásítọ̀ kan ní gẹ́gẹ́ ń bì l'Ógbómọ̀ṣọ́ bí pásítọ̀ ní eléyìí onílẹ̀ ó sì kọ́ ilé sí abala kan yín fàbálà kan dáko àwọn Fúlàní ẹ mọ́ wá fẹ́ràn jẹko ẹ mọ́ fẹ́ràn jẹko mọ́ wọ́n sì gun pa nínú ilé rẹ̀ wọ́n pa sí ẹbí gbogbo ayé lórí kìí ṣe ìròyìn abẹ́lé gbogbo àgbáyé lórí bẹ́ẹ̀ tó wò nísìn ẹ bá lórí ayélujára ṣé bí gbogbo wa la gbọ́ ọmọ wa tó parí yunifásitì tó parí service tí ó sì ń dáko ńgbà tí ò sì sẹ́lù ń dáko àwọn Fúlàní àti máa fẹ́ràn jẹ́kú rẹ̀ ní ẹlẹ́mùyẹ olùkàn bẹ́ẹ̀ tí ń jẹ́ ẹlẹ́mùyẹ àwọn Fúlàní àti máa fẹ́ràn jẹ́kú ẹ̀ yóò sì lọ rìpọ́ọ̀tù wọn ní gàwọn pé ẹ̀ ń fẹ́ràn jẹ́kú omi wọn pè tàlẹ́ bá ń bẹ̀ bí wọ́n sì ti ṣe nù tàlẹ́ bá ń bẹ̀ ó sì sọ ọmọ tí wá bẹ́ẹ̀ sọ mú ọmọ lọ gà pé ọmọ yín ti máa wá ní ọ̀dà àwọn tó bá ń gà ní ọ̀dà fílẹ̀ tí bàbá rẹ̀ bá dé wọ́n yọjú sí ọ kẹjọ yẹn dúró láyé bá wọn jà ẹni yẹn pẹ́yìn dà wọ́n sì gbé àdálé wọ́n pa gbogbo èèyàn lọ ságbọ́yún náà ṣe bí àlọ́ la rí àràbọ̀ gbogbo àwọn tí mò ń sọ yìí kò tí ìjọsẹ̀ kan lọ ní akó wọn ẹjọ́ l'Ógbómọ̀ṣọ́ ń bí ṣe bí gbogbo wa la gbọ́ pé Fúlàní gúnyàn lọ́bẹ̀ pa ọ̀pá gbogbo yẹn ọ̀rọ̀ tó kìí ṣe pé ọ̀rọ̀ àkànṣe àhesọ ọ̀rọ̀ kọ àìmọye mi bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tá a sì bínú tá a bínú èyí tí a bá fẹ́ bínú tá a wò pé a fẹ́ bínú díẹ̀ a sì padà bínú ọ̀gán ilé tó ṣẹlẹ̀ ní Odù nígbà tí wọ́n fẹ́ràn jẹ́ kó ọmọ wa kan ọmọ ẹgbẹ́ wa kan tí wọ́n fẹ́ràn jẹ́ pé ẹ̀yìn lọ bá wọn ní bá tún ní àwọn fẹ́ wá bá nínú ìlú lẹ́yìn wọn á pè pé wọ́n fẹ́ wá kó wọn lu ẹ̀wà rùn mo sì ráwọn èèyàn lọ bẹ́ẹ̀ àwọn tí mo ní lọ náà pè mí pé ọ̀gá kíní yìí ṣe bí ẹ ti rò ó tí n bá tún ráwọn mẹ́yìn lọ wọ́n lè dá wàhálà lẹ̀ fúnra mi kúkú lọ ìgbà mo débẹ̀ mo ti bá àwọn ọlọ́pàá àwọn agbófinró mo ti ok kí ni ká ṣe a ti rí i pé baálẹ̀ ìlú yẹn ò ṣe bẹ́ẹ̀ sọ̀pọ́ọ̀tì àwọn ọmọ ìlú ẹ̀ tó jẹ́ Yorùbá ẹ̀yìn àwọn Fúlàní nínú baálẹ̀ ìlú wà tí baálẹ̀ ìlú ń sọ pé igi tí bàbá òun gbìn làwọn Fúlàní òun ò lè tú wọn baálẹ̀ ìlú bẹ́ẹ̀ a sì ti rí i pé ẹ̀yìn àwọn Fúlàní ní baálẹ̀ yẹn wà bọ́ bá sì ti wulẹ̀ orí ẹlẹ́nu rúrùn lọ́lámọ̀ yẹ a sì wò pé wẹ́ kò sí ní ta fẹ́ ṣe ń bì mọ́ wọ́n sá ọ̀kan lára àwọn ọmọ wa ládàájọ́ ohun tọ́lọ́wọ̀n jẹ́ tọ́lọ́ wa dáàbò bò Ọlọ́run Yorùbá tó dáàbò bò wọ́n sá ládàá ọ̀kan sọ fóònù nù àwọn ọ̀gá wa ní ká filẹ̀ ká mọ́ lọ ká gbàgbé ẹ̀ ẹ̀yin agbófinró ẹ̀ lọ́ bá wọn yanjú ẹ̀ ní ìtòbínú bẹ́ẹ̀ mọ́ wọrí a sì filẹ̀ jọ́ kejì àwọn ọlọ́pàá rẹ̀ sàdúpè mi pé wọ́n ní kí n wá wọ́n ní pé kí ni táàmù pa àwọn Fúlàní ni wọ́n lọ bá wọn pé wọ́n fẹ́ dàlúrú wọ́n fẹ́ ṣe kínní kan dídàlúrú bíi bò gbàtà lọ́dọ̀ àwọn agbófinró níjọ́ náà a sọ̀rọ̀ òun náà bá wa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọmọlúwàbí èèyàn nínú gbogbo ọlọ́pàá tí mo ti rí DPO rẹ̀ ṣáàdùn ó sì dáadáa sọ̀rọ̀ mọ̀lúwàbí ó sọ̀rọ̀ àlàáfíà pé n tóun pè mí fún èsì pé jàgídíjàgí pé n tóun gbọ́ ni báyìí kájọ sọ àlàáfíà àti èèyàn parí bẹ́ẹ̀ mò ń dògbò mọ̀ sọ níjọ́ yẹn ní kábíyèsí ọba wa Ghandi ni wọ́n ní wọ́n kí sẹ́kẹ́tìrì ó pè mí kí ni wọ́n ní mo ṣe wọ́n ní kí n sáwà pa àwọn Fúlàní kan wá rojọ́ ìgbà tí wọ́n ò jẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n wá dọ̀ bàbá wa Ghandi pé àwọn Fúlàní kan ní mo wá dàlúrú wọn akógun ọ̀run kankan láì tí ò jọra wọn mo sì dáàfin níwájú bàbá mo rojọ́ ẹjọ́ tí wọ́n rò mọ́ mi ìgbà tí mo dé n ò lè rojọ́ mọ́ bàbá ti rí i pé àbòsí wà ń bí kọ́lọ́n kọ́ jẹ́ kí bàbá wa Ghandi Afọlábí Ọláoyè kọ́lọ́n jẹ́ mi wọ́n gùn ọba ni o
ọba ni bàbá tí wọn fẹ́ràn àbòsí. Bàbá sì dájọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ìgbà wọn rí i pé àwọn tó ń lulẹ̀ ń bẹ̀ wọ́n fi bínú bọ́ta. Ṣùgbọ́n nítorí pé èmi mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí mo gbógun tiwa àbàjẹ́ gan-an, mo gbógun pàápàá jùlọ àwọn àgbẹ̀ gbogbo èèyàn lọ́mọ mi l'Ógbómọ̀ṣọ́ yẹ lè fi ajé àgbẹ̀ lójú tèmi yìí nígbà pàpà ò lè fẹ́ràn jẹ́ kó àgbẹ̀ kankan wá ní sáà wá ní sọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ tá à ń sọ ni wọ́n fi ń kárí tèmi inú èmi mọ̀. Tọ́ sọ́sì wàá yẹ ká wá rí ọba tí ó ti pàṣẹ bẹ́ẹ̀ gbàbọ̀dì. Ntí ẹ̀rù ìbẹ̀rù bójó tí ń bẹ lọ́kàn lára àwọn Fúlàní ni pé gbogbo àwọn àgbà burúkú táwọn ti wù gbogbo àwọn. Ojú ọba tó gbàbọ̀dè fún wa tó lọ kọ lẹ́tà tó lọ fún àwọn ọlọ́pàá, tẹ bá wo àwọn ọlọ́pàá tó ń wà nídìí iṣẹ́ yìí ọmọ Yorùbá ló máa jẹ́. Ìyá mi bàbá mi, irú ayé wo làwọn ọmọ Yorùbá yìí, irú ayé wo la wà? Ta la fẹ́ ro tiwa fún? Ta ló fẹ́? Because láìkú ọmọ Yorùbá yẹ kán bá ọ̀tá wa kán bá wa máa kẹ́dùn ni. Ìgbà tí Fúlàní wà ń bẹ̀, a rí nǹkan tí Fúlàní, a rí ìdààmú àdúgbò tó ń fi ojú ọmọ Yorùbá ṣe. Ọmọ Yorùbá tó wà ń bẹ̀ ń sìn, ọmọ Yorùbá wà ń bẹ̀. Nígbà tí Fúlàní wà ń bẹ̀, ó kó gbogbo àwọn èèyàn ẹ̀ síbẹ̀. Nísìnyí àwọn kan sọ pé ṣe báwọn èèyàn wá, ó ti fáwọn èèyàn wá, ó ti kó wọn síbẹ̀. Kí làbọ̀ lóyìnbó, kí ló fi yàtọ̀? Ọ̀jájá apèyìn o, Ọba Ghandi ní Òṣogbo apèyìn. Ẹni yìí sí ó sì wà bọ̀ àwọn bọ́ìsì wa 3 náà wà ní àtìmọ́lé. A ṣe rálì o, rálì kan leléyìí o. Ìkan náà ṣẹlẹ̀ bíi 2 months ago. Wọ́n gbé bọ̀bọ́ yẹn náà d'Àbújá o. Owó burúkú àti ẹsẹ̀ òun náà fi gbà wọ́n o. Àwọn ẹlòmíín wà ń sìn tó hàn ní ọmọ kò lé nìyàn tí ò tiẹ̀ mẹ́ni tó fẹ́ pè tó dẹ̀ nífẹ̀ẹ́ sí ìrìn àjò yìí. Ẹ̀dẹ̀ gbà wá torí Ọlọ́run. Ọ̀jájá ẹ gbà wá. Tá bá tiẹ̀ mọ̀ pé owó oṣù ló ń san fún yín, àmọ́ kò ń ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ìdùnnú yín, but kí la fẹ́ ṣe sọ́rọ̀ yìí níbi tọ́rọ̀ yìí dé? Ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, òun kan Ògbómọ̀ṣọ́ kan ni. Bó ṣe ń wọnú igbó lọ́sàn-án, wọnú igbó lóru, kò sí ọlọ́dẹ kankan tí ò mọ arákùnrin tó ń sọ̀rọ̀ yìí. Ojú ọba tó ń gbàbọ̀dè fún ọmọ Yorùbá, òun rèé o. Fídíò tí wọ́n sọ tí bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ wípé, ẹ máa rántí fídíò tí Fúlàní sọ̀rọ̀ wípé ní kò síbi tí àwọn wọ̀ tí àwọn ò fún baálẹ̀ ọba abẹ̀ táwọn ò fún wọn lówó. Irú àwọn ọba yẹn leléyìí o. Irú àwọn ọba yẹn òun leléyìí o. Ọmọkùnrin yìí sọ̀rọ̀ wípé kó lọ fi kó búra wípé òun ò mọwọ́ nínú kíkó tán kó àwọn ọmọ yẹn. Wá sínú ààfin ọ̀dàfínrú o. Bàlújẹ́ o. Lọ sílé àwọn tán kó yìí. Rí nǹkan kan nínú ilé wọn o. Rí nǹkan kan nínú ilé wọn o. Bọ̀ torí pé ó sọ wípé àwọn eléyìí Yorùbá nation, àwọn léyìí lè kú torí wípé a wà nínú oko ẹrú. Ṣára ò ní kan àwọn ọmọ ni? Ṣára ò ní kan wọ́n ni? Tàbí ẹ gbọ́ nǹkan tí ìlú dà kó tó di wípé mo lọ, ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọbìnrin yìí. Look at your life. If they tell you people to stop here. Ìwọ tó ń wá wọn Nàìjíríà, eléyìí náà ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ tàbí kó ṣẹlẹ̀ síyàwó ẹ̀ tàbí sọ́kọ ẹ̀. Because irú ọmọkùnrin tó fẹ́, Ọlọ́run nìkan ló mọ nǹkan tó fẹ́ fi ọmọbìnrin yìí ṣe. Mo fọwọ́ ọ̀bẹ síwájú ni torí ó wà ní òhò ọmọlúwàbí ni. Mo fọwọ́ dìbẹ̀ yẹn. Ó ẹ̀ṣẹ̀ ẹ máa rí pé nǹkan tó fi bo àyà ẹ̀ yẹn ó mu níwájú ẹ̀ bẹ́ẹ̀ ni. Tí ò bá járiwo tó sọ wípé ó gbọ́, Ẹlẹ́dàá ẹ̀ ló fi yọ. Ẹ mọ ibi tẹ́lẹ̀ yìí náà tó máa ṣe. Irú ọmọkùnrin yìí náà tó wà nínú atrocity, I'm pretty sure wípé tó bá jẹ́ pé òun náà ríṣẹ́ tó mú lọ, tó rọ́wọ́ mú lọ sẹ́nu dáadáa, ayára ó fẹ́ sọ pé òun fẹ́ fi ṣògùn owó ni. Orí ẹ lè máa lọ bẹ̀bí ká máa wí pé kí lòun tún fẹ́. Níwọ̀nba yóò wà òkè, kò tiẹ̀ sí níwọ̀nba ń sìn, kò sí níwọ̀nba. Ìnira yẹn wá pọ̀
ju bá ṣe sọ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó ti ń lọ. Bàbá Ìyábọ̀ gan sọ wípé ó máa tó bọ́ǹbù orí ibi tí Nàìjíríà tó wà ń sìn, ìyẹn Ọbásanjọ́ gan, àwọn náà sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ àwọn, mo mọ̀ pé pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá ń gbọ́, ẹ máa mọ aburú tó ń ṣẹlẹ̀ sọmọbìnrin. Àwọn míì wà ó táàrí fídíò wọn tó wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tẹ́yìn kan sọ wípé àwọn kan náà fẹ́ dá wàhálà sílẹ̀. Tẹ́ ẹ̀ lè sọ òtítọ́ ọ̀rọ̀, tẹ́ bá wá níbi tó ti ń sọ, tẹ́yìn ò bá tiẹ̀ lè bọ́ta láti sọ, bẹ́ẹ̀ bá tiẹ̀ kí wọn pẹ̀lẹ́ ń bẹ̀, kẹ́ tiẹ̀ wá wò wípé ó tó làwọn pípù yìí ń sọ, bọ́ irú yìí lẹ tí wọ́n máa gbé àwọn yẹn ṣépè pé wọ́n fẹ́ dà lúrú. Ìlú tó ti dàrú, ìlú tó ti bàjẹ́, ìlú tó ẹ tún list nǹkan míì tó ti wà nínú ẹ̀, ẹ̀yin lẹ́yìn kan akúmákù amọ̀nà ọ̀hún má lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù ìlú òyìnbó náà wà. Ìlú òyìnbó ni ọ̀pọ̀lọpọ̀ wọn wà, bọ́ ó kù yín, ó kù ẹlẹ́dàá yín àti Elédùmarè. Bó máa ń ṣiṣẹ́ yín, ó ti mọ̀, ó ti ní lọ́wọ́. Fáìlì yín wà níwájú Elédùmarè. Ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. That's how we take go. You know this guy where they clean house. If I don't go, somebody shout now. We can't be person. Like that, they will clean room. Don't die. That's why you will finish this place here. Before you know you release, there is like continue to come on me. Then the whole thing go answer bad name. Every time they carry big car, you see them. Oga, what's your name? Oga, what's your name? Oga, what's your name? What's your name? Huh? Alex. Hey, raise up your face. Let me. I said Alex. From where? Alex. Alex, raise your head up. Hey, stop that. Alex, who? You, what's your name? What's your name? What's your name? Hello. Olivia. Hello. Don't talk to anybody. Hello. Nobody touch this. Please. Leave us up. Oga, leave am make doing work. Let phone do. Oya, go and wear your clothes. My phone. Guy, go and wear your clothes. Hello, go and wear your clothes. Go and wear your clothes. Where's your clothes? I'll give it to her. Look for her face and give it to her. Where is the guy? Wait. Oga, it's okay. Don't worry. It's okay. You guys take it. Oga, come. Before you will succeed to, you must have gone through for not even go that. Come and explain to us what happened. What happened? Explain to us. Let's go. No, wait. Explain. Let's hear. What happened? When I go here, they're asking me questions. Hey, wait. Just tell us your name. What's your name? My name is Olivia. From where? Ẹ wo ọmọbìnrin fine girl. Ẹ wo ọmọbìnrin yìí. Àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹ wo àwọn tó dúró tán ní Òṣogbo, ní Ògbómọ̀ṣọ́, sorry. Ọba wa Ghandi, a pè yín o. Ọ̀jájá a pè yín o. Ẹ̀yin ọba tí tá mọ̀ wípé tiẹ̀ tí kí la fẹ́ sọ, kí la ti àwọn tá ń pè gan kí náà lè ṣe. Àwọn pípù yìí ò ṣe nǹkan kan. Ó wà nínú òfin wípé tó bá sú wa, oníkálukú lè lọ. Oníkálukú ò lè lọ láàárọ̀ náà, nǹkan kan náà ló máa fa nǹkan kan. Àwọn pípù yìí náà ẹ̀ ń fara ni wọ́n ni. Ẹ̀yin ọlọ́pàá, ẹ̀yin governors, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínú APC àti tẹ́ jó lóṣèlú, ṣé lè yí dàbí? Because èmi ò tiẹ̀ lè ṣépè fún yín because bí ìgbà tó ń waste saliva ẹ̀ ni. Bí ìgbà tó kàn tiẹ̀ mọ nǹkan tó ń sọ ni. Because tó bá jẹ́ èpè tó ń ṣẹ́ nígbà tí Babangida, wọ́n rìn ní òwò, wọ́n gbé pósí, wọ́n ṣe this, wọ́n ṣe that, Babangida sì wà ń bẹ̀, ó sì ń lọ fún conference, ó sì ń ṣe interview fún. Èpè kan ló jà, kí ló, I don't know. Tẹ́ bá ń gbọ́ pé confused.com. Òun lọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jẹ́ ń sìn. Òun lọ̀rọ̀ wa ló jẹ́ nílẹ̀ Yorùbá. A ṣe rálì o. Ó ní Ọ̀ṣun ló fẹ́ ṣọdún Ọ̀ṣun o. Lọ́ba tó ti gbowó lọ́wọ́ àwọn Fúlàní yìí torí pé kinní yẹn gùn ni pẹ̀lú nǹkan tí brọ́dà wa yìí tó ń sọ lọ yìí. Ẹ jẹ́ ká túbọ̀ sí díẹ̀. Gbogbo àwọn àbúrúkú táwọn ti wọ́n ò mọ ibi tá a gbà yọ sáwọn torí wọ́n mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ẹ̀jẹ̀ ń dálé
wọ́n ń rò bí àbí báyìí ṣùgbọ́n wọ́n ti fojú sẹ́mi pé ọ̀tá ni ẹni ọ̀tá wọn ni torí pé èmi ń sọ kò sì jẹnu mọ́ ọ̀rọ̀ lọ tí mò ń sọ lè bú ẹni tó bá lóun búrò wa ń bì kan tá a ti jà àbá fa wàhálà kan bì kan kó sọ fún gbogbo ayé. Fúlàní tó bá sì lóun fún èmi ní nǹkan tí mo gbà rí kó sọ fún gbogbo ayé kó má bòmí tó bá bòmí láti rí kò ní dáa fún. Ara wa mọ́ àgbàbọ̀dẹ̀ àdìjẹ́kújẹ kì í jẹ́ pé wọn ò fi lọ wá ẹni tí wọ́n fi ń lo àwọn ọmọ kéékèèké tí àwọn àgbà tá a dúró lórí òótọ́ pé kò sẹ́ni tí sọ ànígbà kò sí nǹkan kan tí wọ́n fi lọ wá táwa dúró lórí òótọ́ wa pé ànígbà ǹjọ́ yẹ kí wọ́n sì máa fi lo àwọn bàbá wa tí wọ́n jẹ́ orí adé kí wọ́n sì máa gbà wọ́n máa gbàbọ̀dẹ̀ kí orí adé máa gbàbọ̀dẹ̀ lọ Fúlàní láti gbógun tọmọ ìyá rẹ̀ tọ́jú Yorùbá ní tí wọ́n fi ń lọ irú àwa kéékèèké tá àti ẹ̀ tí ìrówó rí tí wọ́n fi ń lọ wá tí a ta dúró lórí òótọ́ àti pé wọ́n fi nǹkan lọ wá àwọn ọgbà làwọn ogun abẹ́nú tí wọ́n ń gbé tì mí èmi ò sì wọ́rí ìyẹn ò sì kí nìyẹn fún akànnì tó fẹ́ sọdún Ọ̀ṣun ẹ̀ tẹ́ wá ń lọ lọ́mọ pé àwọn kan wọ́n fẹ́ dàlú ká tó fọ àwọn ọmọ tí wọ́n kó àwọn mẹ́ta wọ́n ti kó wọn dọ̀ commissioner of police nìbàdàn ọ̀rọ̀ yà bó mi nígbà lọ́ọ̀yà débẹ̀ wọ́n fi petition ó jẹ́ pé ọba Moses Ọláyíwọlá Ajíbóyè Àrẹ̀sápá ni wọ́n lọ competition sọ́dọ̀ IG l'Àbújá pé wọ́n ní wọ́n kọ́ bẹ̀ pé treason and kíni wọ́n kọ́ ojú ọba náà rèé o ẹ̀sùn àfipágbàjọba bíi bò kí ni yóò jọra wọn àfipágbàjọba lọ́ọ̀yà pínlẹ̀ yìí náà wàá rí sọ sí wọn ní kò yá kí ni ẹ̀rí wo ni wọ́n ní àwọn rí tí àrídájú wo ni àwọn agbófinró láwọn rí tí wọ́n fi lè kọ treason pé àwọn kọ ẹ̀sùn treason sí wọn ní kò sí ṣé wọ́n bá nǹkan lọ wọ́n ní kọ̀ọ̀kan sí kí ni wọ́n rí kò tí ì sọ́dún nǹkan. tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè join sorry pé mò ń play mo sọ̀rọ̀ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè join ìrìn àjò yìí ẹ má tún ṣe pé ọkẹ́ fẹnu ṣátà àwọn tó ń ṣe àwọn èèyàn kan ò dìde àwọn eléyìí sì dìde nílé tó ń dìde tán ni tó bá jẹ́ èyí la pè wọ́n kẹ́ pè wọ́n lẹ́ẹ̀kan dáhùn wo 20 times lọ́n dáhùn ó ní gbàgbọ́ wípé àdíkà kúrò nínú oko ẹrú yìí òun làwọn bá yí o wọ́n fẹ́ lè sọ wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó wà nínú àwọn àgbẹ̀ ẹni tó jẹ́ gbòógì nínú àgbójúlé wa nínú ìrìn àjò yìí ọ̀hún dẹ lọ jalè ọ̀hún lọ báyàn ọ̀hún fàdíyà ọ̀hún lọ bá Fúlàní èèyàn ló fẹ́ ṣọdún táwọn tún fẹ́ bá ṣe ni o tí kábíyèsí lọ competition wípé kán lọ gbé wọn bọ̀bọ́ yìí sì tó ń sọ̀rọ̀ yìí ó ti kúrò nínú ìlú báyìí sí yìí o tó wọ́n ti ní kán lọ gbé òun náà pé òun ló lórí wọn kán máa gbé lọ Àbújá ẹ̀yin tẹ́ ní wọn Nàìjíríà ọmọ Yorùbá ó mà ṣe o nígbà tí Fúlàní wà ń bẹ̀ ẹ rí bọ́n ṣe ń ṣe ìran Yorùbá ọmọ Yorùbá tó wà ń bẹ̀ sí ọmọ Yorùbá yìí náà tún ṣe ta ni wá kí la ṣe báwo lọ̀rọ̀ wa ṣe jẹ́ báyìí báwo lọ̀rọ̀ wa ṣe dà báyìí. kò tí ì sọdún gan yóò sọdún jọ Monday ẹ ti lọ arrest àwọn lọ arrest wọn jọ Sunday wọn ní treason àwọn ìfipágbàjọba tí ọ̀kan ra wọn lọ́wọ́ lẹ́sẹ̀. èyí ò rújú ó ti hàn gbangba pé dájúdájú àwọn Fúlàní tí ń gbógun ti wà lábẹ́nú tí wọn táwọn náà ń rò pé àbá fẹ́ gbẹ̀san àwọn wà burúkú tí wọ́n ti wù àwọn ni wọ́n sápamọ́ sábẹ́ bàbá wa ọba Moses Ọláyíwọlá Ajíbóyè Àrẹ̀sápá ntọ́jọ́nu torí wọ́n ń rò bíi pé bọ́mọ ìbá sọdún àbí ọ̀pọ̀lọpọ̀ òrò tí ó wọ̀lú àbí wọ́n ya wọ bá kan àbí kíníkà. òun gan náà ní màálù ó dẹ̀ ní àwọn Fúlàní kò ń ṣe bóyá nǹkan tó jọ nìyẹn ṣé ó ṣe rálì ni ṣé ó bàlú jẹ́ ni ṣé ó bà nǹkan kan jẹ́ ni tó ń di ọ̀rọ̀ wípé tán fẹ́ fi ipá gbàjọba in short Yorùbá àwa Yorùbá especially àwọn ọba yìí àwọn tó máa mú wa láti máa bú àwọn ọba kan because a ti sọ pé àwọn ọba yìí ọba tó dá wà
bòyí tí ò dá ló pọ̀ jù because ọba gbogbo òfin tiwọn àwọn gbogbo kọ́ lórí adé olóṣèlú orí adé ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn tó jẹ́ pé nǹkan tó máa jẹ ni ò jẹ́ kó gbọ́n Fúlàní gan tẹ́tì wọn Fúlàní gangan ló ń fún wọn lóúnjẹ òòjọ́ wọn òun ló ń bá wọn sin màálù òun ló ń bá wọn da màálù àwọn àti Fúlàní lọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ kó pa gbogbo ìran Yorùbá ó tẹ́ wọn lọ́rùn ju wípé kí Fúlàní kán pa Fúlàní lọ kí ni ká ṣe báwo lọ̀rọ̀ wa ṣe rí báyìí ibo la fẹ́ dojúkọ àwọn tó jẹ́ gbòógì nínú àwọn tá a gbójúlé tó ń ṣe tinútinú pẹ̀lú àwọn tó ti bá olóṣèlú lọ àwọn eléyìí ò bó olóṣèlú lọ wọ́n dúró pẹ̀lú ìbúra pẹ̀lú gbogbo ẹ̀ pẹ̀lú ipò nífẹ̀ẹ́ ìran wọn pẹ̀lú àìsùn àìwo pẹ̀lú tó bá sọ wípé wọ́n ti ṣe nǹkan kan níbì kan àwọn eléyìí ló máa forí já igbó mo ń sọ fún yín confam nìkan eléyìí ń sọ̀rọ̀ ẹ pé bóyá ìròyìn ẹlẹ́jẹ̀ ẹni tí mo mọ̀ tí mo ti rí dáadáa òun lọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ẹ wá wo àwọn mẹ́ta tó ti mú yẹn ń sìn ẹ wá wo àwọn tó máa sáré káàkiri lórí ipa fẹ́ bọ́ nínú oko ẹrú mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ti mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ ó dẹ̀ ti mọ bó tún ṣe máa ṣe náà bọ̀ àwa la máa rẹ́yìn yín ẹ̀yin tá máa rí ni wípé èyí táwa ń lé ilẹ̀kùn tá à ń kan ó ti di dandan Ọlọ́run máa ṣe fún wa Ọlọ́run máa gbèjà wa jà ó máa pa ọ̀tá ó máa pa lẹ́nu mọ́ ṣebí ìlú náà lélẹ́yìí ẹ jẹ́ kí n sáré gbélé wa ṣebí ìlú náà lélẹ́yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán sọ ń bíbá. ó ga ọ ẹ̀yin èèyàn mi ẹ wọ lọ́kadà yìí iṣẹ́ ajé ló ṣe lọ kó lè dáa ló bá lọ o ó tiẹ̀ ti gbé ẹrù kọ́sítọ́mà tó fẹ́ gbé ìyẹn lọ sáré mú nǹkan nínú ilé ni kó tó dé ọlọ́kadà yìí ti kú ó ti gbórí lé orí ẹrù yẹn ó dẹ̀ ti kú síbẹ̀ àìmọye òkú tó ń rìn bí alààyè lórí títì tó jẹ́ pé kò sí kankan fún wọn mọ́ bóyá ṣe ló ní high blood pressure báyìí bóyá nǹkan kan ló ń ṣe kó tó kúrò nínú ilé ṣùgbọ́n àti jẹ àti mu kò jẹ́ kó lè fi ara ẹ̀ lọ́kàn balẹ̀ tàbí kó dúró sínú ilé ó wo pé kóun ṣàwá nǹkan tóun máa jẹ lọ Ọlọ́run á ṣàánú fún wa o ẹ bá mi share fídíò yìí o ẹ jẹ́ abójútóra wa o àní kúkú òjijì. gbogbo eléyìí kò kàn wọ́n kò kún àwọn ọba yìí kò kún ìjòyè aráàlú ti fẹ́ kú tán mọ́ wọn lọ́wọ́ mo rò pé bóyá tẹ bá rí fídíò kan náà ọmọbìnrin àwọn rescue mission ló ń ṣe láwọn ìlú àwọn bíi Òṣogbo nǹkan kan bẹ́ẹ̀ yẹn náà ni mi ò mọ àwọn organisation tó tún kọ́ àwọn yẹn náà jọ ó kàn ń drive ọ̀kadà lọ ni lórí máa yẹn tó ti wà ńlẹ̀lẹ̀ ó ń ṣe fídíò ẹ̀ wípé 3 hours tóun ti wà ń bẹ̀ òun ò rí nǹkan tó máa rescue láti lè jẹ́ pé kóun drive kí máa yẹn ẹni tó ti faint sílẹ̀ ó lóun òun fún ní àwọn nǹkan kan ó tún ìwà òkè little bit kò sẹ́ni tó máa help bóyá kán gbé tẹ́yìn òun èèyàn kan ṣàdímú ọ̀kẹ́yàn something like ó ṣàdúró at the end of the day tó máa ṣe fídíò kejì síta pẹ̀lú máa yẹn tó máa fi gbé dáàrin ìlú ó padà kú náà ní ọ̀rọ̀ jíjẹ mímu ìlú yẹn náà wá lọ o ẹ máa rántí mélòó la fẹ́ sọ nínú àwọn tó jẹ́ pọ́nkàndẹ̀ ń ṣa òkú ńlẹ̀ ń sìn ní àwọn tí ebi tán ti lù pa ẹ̀yin ọba ẹ bá wa pe Ọ̀jájá ìgbà tí ó ti ẹ̀ pé ṣe Sunday Igboho lọ́jọ́ kìíní tó jẹ́ wípé a ti mọ̀ nǹkan tán ṣe ṣérú ọba yìí tírú wọn bá wà ní meeting tán pé ṣe Sunday Igboho àti Gani Adams lọ́jọ́ kìíní àná tó fi sínú ọ̀tọ́ fi kíní kan sínú tán tuntun whatever jáde àwọn orúkọ táwọn eléyìí lè ṣe fún ṣe Sunday Igboho àtàwọn ọmọ ẹ̀ tán bá kó wọnú igbó àwọn ló máa ní kí ṣe Sunday Igboho kán wá gba wọn lẹ̀ lọ́wọ́ ìran Fúlàní àwọn náà ló máa tún sọ wípé ọ̀nà bíbà yìí ló gbà mo rántí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo mọ ọba náà tó pè mí mo fi Elédùmarè mo fi búra tóyìn Dr. Zabby etí ẹ̀ mélòó mo ní méjì ní sà kí ló fi ń gbọ́ mo lọ́rọ̀ ni bọ̀kó ẹni tó nífẹ̀ẹ́ Chief Sunday Igboho ni ṣe mọ̀ kó ń ṣe gbogbo ọba náà ló jẹ́ pé bóyá wọ́n jọ jẹ́ ó love Chief Sunday Igboho gan ó ní etí mi mélòó kí ni mo fi ń gbọ́ ó ní Chief Sunday Igboho ò gbọdọ̀ dá wọn lóhùn tó bá dá wọn lóhùn
ká tó rí nǹkan tó ń ṣẹlẹ̀ a máa rí wípé ọlọ́mọ ẹ̀ kí kinní kan tẹ̀yìn ẹ̀ jábọ̀ ọ̀kẹ́ oko mi gbẹ lẹ́yìn ẹ̀já ẹ bá mi parí ẹ̀ lé. Mo fi kí ni mo fẹ́ búra fún, kí ni mo fẹ́ fi ṣe, mo fi Ọlọ́run tó lẹ́yìn mo fi búra nǹkan tó ń sọ ní ọjọ́ náà nìyẹn nígbà tí ọ̀rọ̀ yẹn tó ń ṣẹlẹ̀. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn, ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn yìí, ẹ máa rí pé mo ṣe prógáàmù kan gbà yẹn náà wípé ṣé Sunday Igboho ò ní lọ, mo fà ìdí àsọ ń gbà yẹn ni ọ̀ torí pé gbogbo ẹ ti lọ ọlẹ̀ ń sọ wọ́n lè má fura séèyàn ọkàn mọ́ mi ṣàdárúkọ ara kan lára àwọn ọba náà ni. Kò ṣe pé wọ́n sọ fún èmi báyìí, a máa ń sọ̀rọ̀ èmi báyìí náà ń pè náà ní etí ẹ̀ mélòó mo ní méjì ní kí ló fi ń gbọ́. Sórí gbogbo ìpàdé tán ṣe yẹn ṣé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, ṣé irú ọba yìí ń sìn tó bá wà ń bẹ̀ tàbáwọn náà ní kákọ́s ọmọ Yorùbá kí la ṣe tá láṣẹ báwo lọ̀rọ̀ wa báwo lè rí báyìí. Ọmọ Haúsá gbárùkù tira wọn, ọmọ Fúlàní gbárùkù tira wọn, àwọn òbí nínú ọ̀rà gàgàbó tira wọn, gbogbo everybody bá wá Yorùbá yìí ni nílùú òyìnbó nílé lóko kí ló ṣẹlẹ̀, èpè kan lélẹ́yìí ó dàbí bóyá omi tán fi rọ wá ni bóyá nǹkan tó I don't know but mo mọ̀ pé there's something is wrong. Nǹkan kan ń ṣẹlẹ̀ lórí ìran Yorùbá eléyìí dẹ̀ wá jẹ́ wípé kó má jẹ́ pé àwọn ìran kan ti ṣe nǹkan kan fẹ́lẹ́dùmarè tó jẹ́ pé àwọn náà tún padà wá pé because tó bá yé yín ẹ bá mi sọ ẹjọ́, tó bá yé yín ẹ bá mi fílẹ̀ nínú comment section. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ó báwọn èèyàn ṣe ń kú lọ́sàn tán kú lóru tán kú láàárọ̀ tán kú nídàájí. ìwà mú wọn ní síra yìí rẹ pé ní 4,100 naira ìwà pé 20,000 ìwà mú 3,000 délé èmo ní mọ́tò ìrọ́bọ̀ ẹ̀rọ wọn ní síra láti ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìjọba APC wọn ní síra láyé wọn ní síra láti ọmọ náà mọ̀ ń gbọ́. Ṣé Nàìjíríà bí ṣe ń lọ yìí tó dàbí kò dáa? Kò dáa wọlé Ọlọ́run bá yí padà Ọlọ́run kọ́ àwọn ilé ikú ẹ̀ àwọn ilé yẹn Ọlọ́run kó ikú ẹ̀ ìmọ̀ta ìbújọ wọn pé kó yí padà ìyà ń jẹ wá ìjọba wọn ò sún wọn ìlú ń ké gbogbo dáàbì tí wọ́n ṣe báyìí wọn lójú tì ní wọ́n ń gbé wọn sẹ́gbẹ̀ ni ẹgbẹ́ náà ń gbé wọn sẹ́ o kí wọ́n yí padà tí wọ́n bá yí padà èmi ni Wahab Ajíbáyé. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ àdúà Tajudu prayer warrior prayer not warrior Sunday service Friday service Saturday service kò lè ràn ọ̀rọ̀ Nàìjíríà. Ìlú òyìnbó àdúà kan náà fi tún ṣe. Ọ̀dájú irúnmọlẹ̀ tó ń ṣe kinní kan mi mọ́ òun ní ìran tó dádì ilẹ̀ Yorùbá especially ilẹ̀ Yorùbá yẹn. Ẹ wo bọ́n ṣe ń lá ẹsẹ̀ tó ń lá ìdí àwọn Fúlàní ò tún sí ń bẹ̀ ń sìn Yorùbá ò tún lè gbára wọn sílẹ̀. Yorùbá ò tún lè gba Yorùbá sílẹ̀. Àwọn ọmọ tí ò lọ sí rally òun lọ rally o, àwọn ọmọ yìí ò lọ rally o. Because the last one tá a ṣe ní Ògbómọ̀ṣọ́ bóyá 2 days or 3 days náà fi ṣe rally. Kò dẹ̀ sí píìnì báyìí jí lọ èèyàn ò ṣe ọba nǹkan jẹ́ ẹ lọ bèrè àwọn bọ́ìsì l'Ógbómọ̀ṣọ́ ṣe àwọn náà di gbogbo ìgbèríko yẹn mú tó ń jà lọ́sàn-án lóru fún ọmọ Yorùbá. Tẹ bá pè wọ́n lóru báyìí wọ́n ti dìde, bẹ́ẹ̀ pè wọ́n lọ́sàn-án ti dìde. Ọmọ Yorùbá báwo lọ̀rọ̀ wa ṣe rí báyìí? Mo kí wa lẹ́ẹ̀kan sí pé akúbójú ọjọ́ ṣe rí mi ò ní jẹ́ kí kíní ìkógun jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ bá wa tààgà àwọn ọba àtún lè sọ bóyá wọ́n tún lè ti mítìn bóyá wọ́n tún lè tún mítìn pé ẹ bá wa táàgì ìjòyè, ẹ bá wa táàkì àwọn bọ̀rọ̀kìnní ìlú. Ọmọ Yorùbá báwo lọ̀rọ̀ wa báwo ló ṣe rí báyìí? Kí làwọn boys yìí kí náà ṣe gangan? Ẹ̀ṣẹ̀ wo náà ṣẹ̀? Níbi tí Nàìjíríà ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìjọba Tinubu fúnra rẹ̀ tó dẹ̀ jẹ́ wípé nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn gbogbo ẹ̀ náà láti gbé jáde. Bàbá yìí náà dẹ̀ mọ̀ bọ ebi tó ń para ìlú iná tí ò sí owó epo tẹ sọ di ×100 rí nǹkan kan ṣe sí àwọn èèyàn kan wọ́n ti gbé wọn létí lọ. Òun ni ìjọba Bọ́lá Ahmed Tinubu. Ṣebí bàbá Fúlàní tó kúrò ń bẹ̀ ṣe bóun tiẹ̀ máa ń pe àwọn press bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta láàrin ọdún kan àtìgbà tí Bọ́lá ti débẹ̀ going to 2 years nísìn ǹjẹ́ tí ẹ rí bá burú ṣe ń jẹrẹ lọ́tún lọ́sì ó ní kò fún àwọn láàyè.
ẹ̀wọ̀n ní kò fún àwọn láàyè tẹ́ bá gbọ́ ẹ wà lórí Hosseini Sona lórí Arise ó dẹ̀ sọ wípé ìjọba ilé ó parọ́ ju òkú lọ àṣírí nǹkan tó lọ ṣe ní China ṣe kó padà tú wá tú irọ́ ló ń bá kiri nǹkan tó lọ ṣe ní Dubai náà tí gbogbo wọn line up ń gbà yẹn kí làbọ̀ Dubai torí tó ti lọ gan kò tí ì pẹ́ tí bàbá wọrí oyè tó lọ sí Dubai contract wo ni wọ́n ti gbé fún wọn company wo ló ti wá padà wá sí Nàìjíríà bẹ́ẹ̀ náà lọ ó ní nǹkan tán lọ ṣe ní China tán ní lọ bá àwọn China ṣe kìnnìkan ìjọba onírọ́ ìjọba tó jẹ́ pé ó mọ̀ wípé ìlú yẹn ti wọlé bọ̀ èmi ló kàn torí pé ó sọ di oyè ìdílé ni wípé tọ́ba kan bá wàjà wọ́n ti mẹni tó yẹ kó lọ bẹ̀ kò ń ṣe nǹkan tí ará ìlú fẹ́ òun ni ìjọba wọn ṣe ẹ̀yin rí Ọlọ́run rè o bọ̀ tí pé kọ́ ní ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí bí òun ṣe wípé ó kù sọ́wọ́ àwa Yorùbá ẹ má jẹ́ ká wò ó wípé àwọn kan wọ́n ti kówó jẹ wọ́n ti kówó mì wọ́n ti ṣe kinní kan tá a bá ń ba lọ báyìí àwọn generation tó tún ń bọ̀ wọ́n kàn máa gbé àwọn generation tó wà nílẹ̀ yìí wọ́n máa gbé wọn ṣépè torí a máa rò pé a ṣe tó ni àti ìṣe nǹkan kan àmọ́ àwọn tó wà lórí òtítọ́ lórí ọ̀nà yìí ẹ̀yin náà ẹ ṣe small video ẹ ṣe voice message ọmọ Yorùbá gidi ẹ jù síta àwa náà bá yín share ó máa kún àwọn people yìí lára wípé àwọn tó wà nílé nìkan kọ́ lára ni àwa tá a dẹ̀ wà ní diaspora ní gbogbo ayé tájọ́ ọmọ Yorùbá àwa la lè yọ àwọn èèyàn wa kúrò nínú ẹ̀wọ̀n tán wà yìí ẹ̀wọ̀n ló ń wà ẹni tó wà nínú ilé ẹ̀ tó rò pé wà lọ nínú ẹ̀wọ̀n ìjọba ló wà house arrest ni wọ́n fà àwọn èèyàn wa sí àìríjẹ àìrímu àìríná àìrílò ìyẹn gan tó ẹni tó ju ẹni tó wà nínú ẹ̀wọ̀n lọ torí ẹ̀wọ̀n àwọn ìlú bòmíì ó máa jẹun gidi wàá tún ṣiṣẹ́ ń bẹ̀gọ̀ ìjọba bẹ́ẹ̀ tún máa sanwó fún ẹ ó tún máa ní àkáǹtì by the time tó bá máa ṣe tán punishment ẹ̀yẹn ó tún máa kó owó jáde ní ẹlòmíì gan tún máa lọ sí school ń bẹ̀ ṣe rí wípé ti Nàìjíríà ṣe rí pé ẹni tó tiẹ̀ wà nínú ọ́fíìsì ẹ̀gan because ẹlòmíì wà ibi iṣẹ́ tó lọ ó yáwó lọ bẹ̀ ni ìkan ò bá kan ni ó ti jẹ gbèsè ẹni tó mú wọṣẹ́ ìyẹn tún gba ó ní rìbá tó ń gbà lórí iṣẹ́ oṣù tó ń ṣe Nàìjíríà ló fi jẹ́ pé iṣẹ́ oṣù tó bá ṣe fóṣù bíi 6 wọ́n máa fi ra gàrí ra èlùbọ́ ra rice wọ́n máa wá pín fún ẹ pé nínú owó iṣẹ́ tá a jẹ lélẹyìí mú àbúrò mi tó ṣẹlẹ̀ sí ni kò ń ṣe pé bóyá ṣùgbọ́n tàbí lélẹyìí ìyẹn làwọn èèyàn kan wá sọ wípé ókè tẹ́ bá tiẹ̀ wá sọ wípé ẹ lọ òkè kí wàá látúnṣe látọjọ́ yìí àtìgbà tí Biafra tó ti ń pariwo Yorùbá nation ti ń pariwo kó tiẹ̀ wá máa ṣe pòkè ká tiẹ̀ pa wọ́n lẹ́nu mọ́ ẹ jẹ́ ká máa pa wọ́n lẹ́nu mọ́ ká máa ṣe dáadáa fún wọn bóyá ọkàn wọn ó lè yí padà ẹ ṣe dáadáa fún afẹ́fẹ́ ẹ ṣe dáadáa fún ilẹ̀ ẹ ṣe dáadáa fún òkè ẹ tún mú owó ẹlẹ́fin àwọn èèyàn kan lọ ájì ọ̀rọ̀ yìí kọjá pé èèyàn ṣe pé èmi kàn rí pé bí wasting of kìíní èèyàn kàn ń waste kìíní bọ̀ mú ẹ̀pọ̀ lọ́wọ́ akọ àmọ̀ṣe mo kí wa lẹ́ẹ̀kan sí pákó bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ẹ̀yin ọba ẹ bá wa táàgì wọn lẹ́ẹ̀mẹwàá gbogbo ibi tó bá ti ṣe ọ̀rọ̀ prógráàmù ẹ má jẹ́ kó sin yín kó rẹ̀ yìí wá ọ̀la sátọ̀dẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá World Media náà a tún máa jáde lórí ọ̀rọ̀ yìí náà ni bó jẹ́ ojoojúmọ́ ni torí pé kí ni àwọn lára àwọn ojú wa àgbẹ́kẹ̀lé wa àwọn eléyìí o ọ̀pọ̀lọpọ̀ ti sá lọ àwọn tá a rí tán dúró tán àwọn eléyìí o wọ́n dúró tán títí di èyí eléyìí tá à ń sọ̀rọ̀ ni àwọn tá a lè pè lọ́sàn-án lóru àwọn tá a fọkàn tán àwọn tó dà wá tó máa láwọn ní ìdí bọ́ọ̀sì 4 tó ní gbà ju 4 tó ní gbà tó jẹ́ pé 2 ló máa gbà tá máa ní èèyàn 1000 tá máa rí èèyàn 1005 àwọn èèyàn tó nígbàgbọ́ lórí ìrìn àjò yìí àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní yọ akọ àti àdá tì yìí o láì má ṣe nǹkan kan ó dẹ̀ ti wá lọ sílé àwọn bọ́ìsì 3 tán náà kò yẹ wọn bá nǹkan tí ó lòdì sófin nílé kankan nínú wọn still yet ẹ sọ wípé wọ́n fẹ́ fipá gbàjọba ìjọba ti bó ṣèjọba wà ní Nàìjíríà ṣẹ́yìn gan exist ní torí lẹ̀ ń bínú sí yín òkè ń bínú sí yín afẹ́fẹ́ ń bínú sí yín torí ẹ̀ lẹ̀ ṣe lè rí ṣe ó máa wọlé ní torí tó bá wọlé òun làdúrà àti tiwa Ọlọ́run á gbé àwa ọmọ Yorùbá gidi
ó máa gbé dìde. Gbogbo àwọn tó fẹ́ kí àwọn ọmọ olókùn kó máa kú ní ojoojúmọ́ yẹn, àwọn Ọlọ́run máa gbé wọn wọlẹ̀ tó máa gbé wa dìde ní lágbára lọ́wọ́ Ọlọ́run. Bó ṣe máa rí nìyẹn. Mo kí wa lẹ́ẹ̀kan sí pákó bójú ọjọ́ ṣe rí. Ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti àbúrò mi, fídíò yóò dàbí pé ó máa ní bá máa ṣe ṣe torí mo ti kọ́kọ́ ṣe welcome back to UK, mo ti kọ́kọ́ ṣe síwájú, but bóyá lè ló máa kọ́ jáde, bóyá yẹn ni, but mo ṣàkí gbogbo wa ṣá wípé pákó bójú ọjọ́ ṣe rí. Ẹ bá wa share ètò yìí, á dá fún wa, kò ní yẹ̀lẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. God bless you. Bye for now. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe. Orúkọ mi ò tí yí padà, èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Ayọ̀pẹ̀yọ̀. Ẹ bá wa lọ sí orí ìkànnì Ajulo TV tá ti máa ń ṣe ètò míì náà ń bẹ̀. Ẹ máa ní òpéjọ mẹ́ta tí ẹ gbóhùn mi, mo ṣẹ̀ dé láti holiday ni. God bless you. Bye for now. One love. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.